ẹni tí yóò di ààrẹ ẹgbẹ́ àwọn onímọ́tò lórílẹ̀‐èdè yìí National Union of Road Transport Workers NURTW ó mà tún ti gba ọ̀nà míì yọ o pẹ̀lú bí wọ́n ṣe kéde ààrẹ fìdíhẹẹ́ tuntun báyìí ìyẹn ọ̀gbẹ́ni Anthony Ewa gẹ́gẹ́ bí ààrẹ fìdíhẹẹ́ báyìí tó sì jẹ́ pé ìṣàkóso ààrẹ fìdíhẹẹ́ tó wà lágbè lọ́wọ́ Comrade Isa Ọ̀rẹ́ wọ́n tún ti gbà kúrò lọ́wọ́ ẹ̀ báyìí o kì í ṣe ìròyìn mọ́ pé aró orókó aró rẹ̀ di ẹlọ́rọ̀ ẹgbẹ́ onímọ́tò NURTW dà lórílẹ̀‐èdè yìí lórí ẹni tí ò di ààrẹ wọn tó sì jẹ́ pé alága ẹgbẹ́ onímọ́tò NURTW ìpínlẹ̀ Èkó àná Alhaji Musiliu Ayinde Akínsànyà ẹni tó pèèyàn mọ̀ sí MC Oluomo ìlú ń jà fitafita láti gba ipò náà ṣùgbọ́n tí àwọn ọ̀tá pọ̀ fún un tí ìdènà àti alátakò pọ̀ tí wọn kò sì tí ì jẹ́ kọ́rọ̀ náà lójútùú débi pé MC Oluomo yóò bọ́ sí ipò náà láti ìgbà náà tó ti jẹ́ pé ilé ẹjọ́ ni ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ tẹ́lẹ̀ Alhaji Tajudeen Ìbíkúnlé Bàrúwá ìlú gbé ọ̀rọ̀ lọ èyí tó jẹ́ pé wọ́n ń dúró de ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn appeal court láti dájọ́ lórí ẹni tí ó di alága ìyẹn ààrẹ ẹgbẹ́ NURTW èyí ló máa jẹ́ kí ìgbìmọ̀ májò bàjẹ́ board of trustee ti ẹgbẹ́ NURTW kan yan Comrade Isa Ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ààrẹ fìdíhẹẹ́ ṣùgbọ́n ní báyìí níṣẹ́ lọ̀rọ̀ máa tún gbọ́ ẹ̀yìn yọ lónìí ọ̀sẹ̀ tá a wà yìí nígbà tí wọ́n kéde Anthony Ewa gẹ́gẹ́ bí ààrẹ fìdíhẹẹ́ tí wọ́n ní Comrade Isa Ọ̀rẹ́ tó wà ń bẹ̀ ó tún ti kúrò níbẹ̀ àti pé Anthony Ewa ò ní ààrẹ fìdíhẹẹ́ tuntun kódà ilé ẹgbẹ́ NURTW tó wà ní Àbújá ni wọ́n ti búra fún Anthony Ewa bẹ́ẹ̀ ló ṣèlérí pé gbogbo rògbòdìyàn àti aáwọ̀ tó wà nínú ẹgbẹ́ onímọ́tò ni lòun yóò parí ṣùgbọ́n níṣẹ́ lọ̀rọ̀ yìí kò yé àwọn èèyàn o ìpè báwo ni Anthony Ewa tó ṣe ń di alága fìdíhẹẹ́ báyìí lásìkò tó pé èèyàn rò pé wàhálà NURTW ti ń parí àti wípé MC Oluomo yóò bọ́ sí ipò ààrẹ ṣùgbọ́n táwọn kan sọ pé iṣẹ́ àwọn tó sì ń sá kiri láti má ṣe jẹ́ kí MC di ààrẹ náà ní gbogbo ẹ̀ ṣùgbọ́n táwọn ọmọlẹ́yìn MC sọ pé kò sí bá ṣe wù kan sáré kọjá tó láàrin ọdún yìí sí ọdún tó ń bọ̀ wọ́n ní òní jù bẹ́ẹ̀ lọ pé MC Oluomo ni yóò di ààrẹ ẹgbẹ́ onímọ́tò tí gbogbo ojú yóò sì rí.